àṣejẹ tó dáa. Tó bá ń gbọ́ wípé owó ńláńlá ni wọ́n fi ń ra màálùú lójú agbo, téèyàn bá jẹ àṣejẹ yìí àánú ó farahàn. Ara àwọn àṣejẹ tó dá táṣìírí èèyàn mọ̀ bò ní kí lọ́nà kan náà ní nǹkan kan. Ọkàn lọ́wọ́ àgbọn ni, àgbọn kan tó bá lómi dáadáa sórí, ó lómi. Ó sì lọ́wọ́ ìkìrì ẹran màálùú kan, 1 quart of cow meat sórí. Téèyàn bá ti jẹ àṣejẹ yìí, wọ́n ní bí ó ṣe mọ ní ọmọ ọkọ ìyàwó ṣèlọ́dì. A wá mú ekiri ẹran màálùú kan, ó ní a sọ sí omi àgbọn yẹn ni ó ṣe èkìrí ẹran màálùú yẹn jiná. Kò sí táìmù téèyàn ò lè ṣe é. Ọlápómi àgbọn yẹn kéré, omi àgbọn yẹn ò pọ̀ púpọ̀ jù. Ṣùgbọ́n nígbà tí ó bá tó ṣẹ́jú 2-3 ní ìsìn, ó ti jiná. Nítorí pé àṣẹ Ọlọ́run tí ń bẹ nínú omi àgbọn ni pé tó bá fẹ́ fomi àgbọn ṣe ẹran, ó tètè máa ń rọ̀. Ọlá pé ṣáàtú sì ti gbóná, ìgbà tí ó bá fi tó ṣẹ́jú 2-3 ní ìsìn, ó rí wípé kò ní yí lẹ́nu, ó sì jẹ́ yóò ṣe lọ. Tó bá kàn ti sọ tán, o lè jẹ láàárọ̀, o lè jẹ lọ́sàn-án, o lè jẹ lálẹ́. O gbé kalẹ̀ kó kan sọ̀kalẹ̀, bó sọ̀kalẹ̀ orí òṣùká déédéé, bó sọ̀kalẹ̀ lẹ̀ déédéé, bó fi frying pan ṣe déédéé, bó fi pọ́ọ̀tù ṣe déédéé, bó fi kòkò àwọn bàbá wa báyìí ṣe déédéé. Tó bá ti ṣetán, gbé kalẹ̀. Ṣàdúrà ṣe owó ńláńlá wọn fẹ́ ra màálùú lójú agbo. Owó ńláńlá ni mo fẹ́ gbà lọ́dọ̀ ọkùnrin, lọ́dọ̀ obìnrin, lọ́dọ̀ ọmọdé, lọ́dọ̀ àgbàlagbà. Owó ńláńlá tí èèyàn fi ń ṣe ohun rere, ìwọ kan sọ sí, ẹ̀sìn mọ́ ẹran sọ sẹ́nu. Bó bá wù ọ́ mú omi lé déédéé, bó bá wù ọ́ mú ọtí lé déédéé, bó bá sì wù ọ́ mọ́ mú nǹkan kan lé, dandan kọ́. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gbàgbọ́ pé báwọn bá ti jà ṣe jẹ́ tán, àwọn gbọ́dọ̀ mú ọtí lé. Kì í ṣe dandan. Lọ́dọ̀ tèmi àṣejẹ tí ò bá ti bá wá, pé tó bá ti jà ṣe jẹ́ ìtàn ò gbọ́dọ̀ mú tí lé. Kò ní ìdí kan lọ bẹ́ẹ̀, eléyìí ò lọ bẹ́ẹ̀. Ìwọ ṣe é, tó bá ti ṣe tán tó jiná, sọ̀kalẹ̀, ìwọ kan jẹ kiri ẹran kan sọ sẹ́nu. Ọba sọ sẹ́nu lẹ́ẹ̀kan ṣoṣo déédéé. Ọba àmọ́ já ọmọ jẹ́ díẹ̀díẹ̀ déédéé. Ṣùgbọ́n tó dáa jù ní wípé kó sọ sẹ́nu lẹ́ẹ̀kan náà, bó bá jẹ́ òtútù díẹ̀ tí yóò fi lọ lẹ́nu rẹ, tó sọ sẹ́nu lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní jẹ́ kó má dúpẹ́. Àjọba ìdíjọ́ kejì, ìjọ́ kẹta bí ó ṣe mọ ní ọmọ ọkọ ìyàwó ṣèlọ́dì. Ìwọ àwọn ètò báyìí èèyàn máa ń share rẹ̀ ni, èèyàn máa ń like, èèyàn máa ń comment. Nítorí pé ètò tí ó ṣèyàn láǹfààní ni share rẹ̀ sí bọ̀dá rẹ̀ tí ń bẹ nílùú èbó. Share ìwọ tó wà nílùú èbó tó rí náà, ìwọ náà share rẹ̀ sáwọn èèyàn rẹ̀ tí ń bẹ Nàìjíríà. Ẹ wo owó ẹ̀yin náà test ẹ wò. Àbí rọ́ọ̀tì ẹ̀ lọkùnrin yìí ń pa try rẹ̀ wò. Aláṣẹ bàbá mi Edward Òrìṣàtọ́lá ni. Ọlọ́run máa ń fọ̀run kẹ́ bàbá mi. Ẹ rí i pé mo máa ń sọ, ní tí bàbá mi kọ́ mi tó fi lẹ̀ fún mi pọ̀. Mo fi ń pín káàkiri gbogbo ayé, kólúkálùkù máa mú mi mọ̀ ń bẹ̀. Ìwọ tó bá ti wù, ìwọ náà share rẹ̀ fẹ́ lómi. Comment lórí rẹ̀, ìwọ tó bá jẹ tán. Nígbà mo jà sí jẹ́ àṣírí bò, comment lórí ẹ̀. Nígbà mo jà sí jẹ́ yá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àríṣẹ́ múra, comment lórí ẹ̀. Share rẹ̀ jẹ́ kó lọ gan. Ó lè jẹ́ pé ẹni tó share rẹ̀ fún yóò wúlò fún òun náà, kò ní ṣépè fún ọ. Òun náà ṣàdúrà fún ọ pé ẹni tó share iṣẹ́ ìsinmi kò ní bàjẹ́ fún un. Nọ́mbà tẹ́ lè pè mí sí ní 080 30 45 6383. 080 30 45 6383. Ìlú Ìlọrin náà mo wà, lágbo ọba. Anyway, àtẹ́ bá ń bọ̀ wá, tẹ́ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin, ẹni last bus stop lẹ́ ń lọ. Tẹ́ bá ti sọ̀kalẹ̀ last bus stop, anyway, àtẹ́ bá ti ń bọ̀ wá. Ẹ wá gbọ́kadà ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac lágbo ọba. Tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba, ẹ bèrè junction Olú guest house. Bí òpónà méjì péré náà ní sí ilé epo yẹn. Ẹ rí signboard mi ń bẹ̀ ní junction yẹn. Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Ẹ rí fọ̀gànáísà kan ní junction Olú guest house yẹn.
Alhaji Hasan ọmọ Ẹdẹ, lọ́dọ̀ Alhaji Hasan ọmọ Ẹdẹ yẹn tàbí lọ́dọ̀ anybody tẹ́ bá bá ní junction ìlú guest house yìí, ẹ bèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé, ọkàn wọ́n balẹ̀, àáròwó ná, àárìlé kọ́, àárọ̀kọ́ra, àṣèrèrè lọ́dún yìí o. Ohun tá a rò pé kò lè ṣeé ṣe yóò ṣeé ṣe lọ́dún yìí o. Ọkàn wọ́n sì balẹ̀. Tó bá sọ fún ọ pé má sùn, àárọ̀ ọ̀nà tí èyí fi sùn rèé o, tí ó sì fi sùn. Torí bí èèyàn bá ti sùn kò ní sùn o. Ìwọ náà kàn rò ó pé àṣejẹ́ kí ọ̀nà ju àgbọn kan lọ àti kéré ẹran kan ṣẹ́rí. Ẹ bá rí tí ẹ bá rí ní ìṣẹ́jú pé kíní yìí ti fẹ́ jiná tán. Lẹ́yìn pé mo ní ojú ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta lọ. Bẹ́ẹ̀ bá ti ṣe ìṣẹ́jú mélòó nìsín, oúnjẹ ti dé. Ní ìsìn ìkọ̀ náà lówó. Wọ́n lá láṣejẹ ìṣọ́ọ̀tì kò sẹ́ni tó jẹ́ tí ì dúpẹ́. Ìwọ náà tiẹ̀ try rẹ̀ wò bóyá yóò ṣiṣẹ́ fún ọ. Sọ pé nísìn ilé ọ̀nà olówó ẹnìkan ò sì gbowó lọ́wọ́ rẹ̀. Bọ́ ọ bá jẹ́ wọ́n sì tún àwọn bàbá tiẹ̀ lá láṣejẹ ìṣọ́ọ̀tì. Kò sí bí ọba wúlò fún kan yóò wúlò fún kan. Ọkàn wọ́n balẹ̀ o.